يعني شو من يوم يا وودي إيه أنا قلت أنا قلت دودا أنا أنت يقول أنا لك يباي يعني شو يا ودا إيه أنت بدي أشوفهم يومين ينادي من يومين أنا لا yẹ́n ní àkúìwé ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹni kí lè jí lọ́gbọ́n wọ́n ní lè jí lọ́gbọ́n pẹ̀lú ara àgbọ̀n mọ́ ẹ wọ́n ní lè jí lọ́gbọ́n ẹni lè lọ́gbọ́n ẹni wọ́n yọ wọ́n ní lè kúrò ní wọ́n ní lè jẹ́ ilé yìí ló ń wọ́ yìí ló ní lè jí lọ́gbọ́n mi o ìwúwo tẹ̀lé àwọn ẹ̀jẹ̀ ní lè ní yọ pa ẹ̀yẹ lẹ́yìn tó wọ̀ mọ́lẹ̀ alábẹ́ ẹ̀yẹ lọ́gbọ́n. Mọ̀lẹ́ yóò wò kéèyàn kan mọ́ ìmọ̀ yàn ọjọ́ lẹ́lẹ̀ ẹ̀yìn àṣàjà ìkímọ̀ kíyà yìí ìdẹ̀kẹ́lẹ́ ní ti àmì àwọn yàn ìyí ń ṣe wà ìyí ṣàwà láti ìgbéjà mọ̀lẹ́ mi yọ bẹ́ẹ̀ kí máa tú bẹ̀rẹ̀ lẹ́lẹ̀ kéèyàn jìgà ó ní ìjà àgbàm ó ní olú ìjọba kẹ́ẹ̀mú. Aku ni bayar den ni gam da ya awal ke na jam den ne biya ne kisha di mo bi ne bi ne asina ne rato ko yo da biya ne ke tan asiko biya na jam den biya o de mo yo ne ko yo de ko wa ni do mo na ko ga re na ko ji ru ni ru ru yo mi ne ji ya ne na ni shon when you get na ya le na ya man when you yo yo ye ara ju wa ya ku le ba ju bo bo yo mi yo le le ba ni le ka le do yo yi wa do na wa di wa ju ku ye wa ja ni le àwọn kan mo yo le yo la ku ya ga o di Aqui mesmo uma rua, aqui porque lá na aqui é uma festa. Ele ali, mas eu ainda vou mais nele. Então, o quartinho, para ele não mexer, nós falamos. Da vez aí aqui, daquele dia da cantina, era de novo. Já vai se cuida para o mundo. Àwọn ìgbà ọ̀rẹ́ yẹn lánàá yẹn pọ̀ ní ọ̀tọ̀ ọ̀rẹ́ ní ìgbàsá tó yìí ti dù. Kì í sábà ti gbé wọ̀ kẹ́ wọ́n yẹ wọ̀ ẹ̀ńdọ̀n àbájọ̀n. Àkínà ìkìlẹ̀ ẹ̀dá náà kí bí ẹ̀ náà ti gbé mọ̀ kẹ̀kẹ́ bí mọ̀. Ó kà ká ọ̀wọ̀jọ́ kí ọ̀wọ̀jọ́ ìwọ̀ ìwọ̀ ẹ̀rọ káàdì. Akínyẹ̀ náà yẹ bí ẹ̀nà wá ìsìnkú ẹ̀kẹ́ bá náà lẹ̀ ìsàlẹ̀yọ̀ náà báyìí ìjọ yìí ní owó ìjọ mi lẹ́yìn. Yẹ́n làṣọ ní ọjọ́ wọn dẹ́ bí apá àti ìdíbò ìwọ̀n. Wọ́n bí ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ń bíá. Wọ́n bí ọ̀ ìbọ̀lẹ̀ wẹ́. Bẹ́ẹ̀ náà ní ilé ẹ̀wọ̀n tí o làṣọ ní ọjọ́ wọn dẹ́ gbọ́. Ní ẹbí tí ó yẹ wọ̀ sí ọjọ́ wọn dẹ́ ẹ̀kí tó fi yìí. Ní owó ìjọ mi lẹ́yìn.